ṣùgbọ́n tẹ́ bá wo fídíò tí mo pè ní àgbélẹ̀rọ yẹn ṣe ló dàbí ìgbà tí gómìnà fọwọ́ gbá ọwọ́ Ọọ̀ni kúrò tí ò dá Ọọ̀ni lóhùn, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ torí fọ́nrán tí ó jẹ́ òótọ́ a rí ibi tí Ọọ̀ni tó ti nawọ́ sí àwọn ọba aláyé tán wà lẹ́gbẹ̀ẹ́ Ọọ̀ni tí gómìnà dẹ̀ lọ kí wọn. Gómìnà lẹ́yìn tí gómìnà kí àwọn yẹn tán, gómìnà tún padà wá kí Ọọ̀ni lẹ́ẹ̀kejì tán bọra wọn lọ́wọ́ tán tiẹ̀ tún fi ẹ̀físì sí kíkíra wọn tán kíra wọn lẹ́lẹ́kejì yẹn. Bẹ́ẹ̀ni ṣe wo fídíò yẹn, àwọn tó gbé àgbélẹ̀rọ yẹn jáde kí ni wọ́n fẹ́ gbà nídìí ẹ̀? Wọ́n kàn fẹ́ mú ìkùnsínú wà láàárín àwọn olólùfẹ́ gómìnà àti àwọn olólùfẹ́ Ọọ̀ni torí Ọọ̀ni mọ̀ pé gómìnà ò yẹpẹrẹ òun tó lè sọ pé ẹni báyìí ló máa jọba, ṣùgbọ́n nísìnyí báyìí Ifá wo ló mú àwọn èèyàn sílẹ̀ gẹ́gẹ́ bí ọba? Nísìnyí báyìí tí o bá wá láti ìdílé ọba ìyẹn ò sọ pé o ò lè jọba mọ́. Ẹni tó bá ti mọwọ́ wẹ̀ yóò bá gbà jẹun ni. á bá gbà jẹun náà fi ń jọba ń sìn. Báwo pé ẹni tí ó wá jẹ́ pé ọ̀nà yẹn ló tọ̀ tó fi di ọba, ṣé ẹ máa sọ pé kíjọba yẹn tó fi sórí àléfà kó máa ṣe nǹkan kó má lọ bẹ̀? Lóòótọ́ láyé ìgbà kan ọba yìí jẹun ń ta, ṣùgbọ́n nísìnyí ẹ máa ráwọn kódà àti ń ráwọn kábíyèsí tó ń jó tàkasúfè láàrin àwọn ọmọ gànfẹ́. Àwa ní sọ pé toráyé dayé ọ̀làjú ká wá máa fojú egbò tẹlẹ̀, ibi àgbàlá ń bá gbà. Ẹni tó bá ti jẹ ọba ó yẹ kí àwọn nǹkan kan wà kó mọ̀ pé òun ò tún gbúdọ̀ ṣe mọ́ àbí òun ò gbúdọ̀ ṣe mọ́ ní gbangba. Nígbà tí mo ti rí àwọn fọ́nrán kan tó jẹ́ pé àwọn ọba gan ó dàbí ẹni pé àwọn fúnra wọn ò pọ́nra wọn lé débi pé olóṣèlú máa pọ́n wọn lé. Láìpẹ́ láì jìnnà láṣàrí ibi tí ààrẹ ńgbà kan tó ń sọ fún odindi àwọn kábíyèsí pé ẹ dìde, ó ń pèsè fún wọn. bí ẹni pèsè fún sójà. ẹ jókòó. Lẹ́yìn ìgbà yẹn náà la tún ti rí gómìnà kan tó sọ pé nǹkan tó ń ṣe fún yín yìí ṣé nílùú òyìnbó ṣe náà máa dìde tán máa pàtẹ́wọ́ tí àwọn ọba aláyé níbẹ̀ dẹ̀ dìde tán bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ fún gómìnà. Ṣùgbọ́n sìn alága ìbílẹ̀ tó bá jókòó sọ́fíìsì ẹ̀ tó bá ní kí àwọn ọmọọṣẹ́ nǹkan ẹ lọ sáàfin lágbájá ẹ lọ pé lágbájá wá pé mo fẹ́ rí torí pé ibẹ̀ ni kábíyèsí dẹ̀ ti ń gbowó oṣù. Tán bá sọ pé kábíyèsí ò gbúdọ̀ jáde, tí alága ìbílẹ̀ bá sọ pé òun ò fọwọ́ sí pé kí kábíyèsí jáde, kábíyèsí ò gbúdọ̀ jáde ni. Ṣé wàá yẹ kó máa bá báyìí lọ? Ẹ má jẹ́ ká lọ rò pé bóyá ìgbà máa padà sí bó ṣe rí ńgbà kan o, kò lè padà mọ́ àfi tá a bá fẹ́ tanra wa la máa sọ pé ó máa padà sí bó ṣe rí ńgbà kan. Ó kàn jẹ́ pé bó ṣe ń lọ yìí. Ìwọ náà lè máa gba dọ́là kì í ṣe sogúndogójì o tí wọ́n ń pè ní Ponzi scheme tàbí pyramid scheme. Báwo ló ṣe ṣe? Lákọ̀ọ́kọ́ Digistem affiliate marketing ni tí ẹ ti lè bá ní ta ọjà tí yóò sì máa yọwó. Kí ọ̀rọ̀ mi lè yọ dáadáa, contact Foltimi affiliate on WhatsApp at +234 818 241 5609, Facebook at Foltimi affiliate marketing, Twitter at Omofolasade Anike, email at omofola012@gmail.com, wami at https://walink-u7e2e. Ìwọ náà lè máa pa owó tó ju $1,000 lóṣù lórí ẹ̀rọ ayárabíàṣá ìgbàlódé ọwọ́ rẹ yẹn. Do you know you can make $1,000 monthly with your smartphone? Ọ̀pọ̀ èèyàn ló ti lo ọ̀nà affiliate marketing yìí láti pa dọ́là wọlé fúnra wọn. Affiliate marketing with Digistem. Affiliate marketing is a business merger where you connect buyers to sellers and receive information for it. Pẹ̀lú àǹfààní ńlá yìí, má gbọ́ ara rẹ o. Click the link under this video ló bá gbàdánilẹ́kọ̀ọ́ jẹ dọ́là lọ́yọ̀mìyọ̀mì. Ẹ kú dédé àsìkò yín bí tẹ́ ti ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Pẹ̀lú mi mo wà pẹ̀lú Lámèyító Àwùjọ. Ẹ bá mi dárúkọ yín kẹ̀sì kí àwọn tó ń wò. Mo kí gbogbo àwọn tó ń láǹfààní láti máa gbọ́ wa àbí wò wá lásìkò yìí. Orúkọ mi ni Àbáyọ̀mí Babalola. Tọ́ ẹ ṣeun. Níbi tọ́rọ̀ dé dúró yìí, nǹkan kan ń jà rìnrìn lójú òpó ayélujára níbi tí wọ́n ti ń gbé fídíò kékeré kan káàkiri tó ní ṣe pẹ̀lú ibi tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adeleke tí ó ti snob gómìnà ìyẹn ni tó ti snob Ọọ̀ni Ifẹ̀, ìyẹn pé bígbà téèyàn ò fẹ́ kí ọba
pẹ̀lú irú èyí àwọn èèyàn bẹ̀rẹ̀ sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o, odidi ọba aládé àwọn ló fira wọn wọ́lẹ̀ tí wọ́n ń wá sí ibi ayẹyẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ojú wo lẹ rí sí, àti pé ṣé ẹ gbà pé lóòótọ́ ni irú fídíò yẹn àbí àgbélẹ̀rọ kan ni? Lóòótọ́ ni wọ́n pàdé níbi ayẹyẹ, ṣùgbọ́n àwọn tó gbé fídíò ta lákọ̀ọ́kọ́ jáde wọ́n mọ nǹkan tó ń ṣe. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ pé àgbélẹ̀rọ ni fídíò tí ó sọ pé gómìnà Adeleke ó fojú tẹ́ńbẹ́lú Ọọ̀ni. Tí a bá padà láǹfààní láti wo fídíò yẹn délẹ̀délẹ̀, a rí pé gómìnà kí Ọọ̀ni. Ó nawọ́ sí Ọọ̀ni. Ọọ̀ni nawọ́ sí gómìnà. Wọ́n ṣànáwọ́ síra wọn. Ṣùgbọ́n tẹ́ bá wo fídíò tí mo pè ní àgbélẹ̀rọ yẹn, ṣe ló dàbí ìgbà tí gómìnà fọwọ́ gbá ọwọ́ Ọọ̀ni kúrò tí ò dá Ọọ̀ni lóhùn, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Torí fọ́nrán tí ó jẹ́ òótọ́ a rí ibi tí Ọọ̀ni tó ti nawọ́ sí àwọn ọba aláyé tán wà lẹ́gbẹ̀ẹ́ Ọọ̀ni tí gómìnà dẹ̀ lọ kí wọn. Lẹ́yìn tí gómìnà kí àwọn yẹn tán, gómìnà tún padà wá kí Ọọ̀ni lẹ́ẹ̀kejì, tán bọra wọn lọ́wọ́, tán tiẹ̀ tún fi ẹ̀físì sí kíkíra wọn, tán kíra wọn lẹ́lẹ́kejì yẹn. Bẹ́ẹ̀ni ṣe wo fídíò yẹn, àwọn tó gbé àgbélẹ̀rọ yẹn jáde kí ni wọ́n fẹ́ gbà nídìí ẹ̀ tí ìbá ṣe pé wọ́n kàn fẹ́ dá wàhálà lẹ̀, wọ́n kàn fẹ́ mú ìkùnsínú wà láàárín àwọn olólùfẹ́ gómìnà àti àwọn olólùfẹ́ Ọọ̀ni. Torí Ọọ̀ni mọ̀ pé gómìnà ò yẹpẹrẹ òun, gómìnà mọ̀ pé òun ò yẹpẹrẹ Ọọ̀ni. Kò lè jẹ́ pé wọ́n fẹ́ dá wàhálà lẹ̀ láàárín gómìnà àti Ọọ̀ni, torí àwọn méjèèjì mọ òótọ́ ọ̀rọ̀. Ṣùgbọ́n àwọn olólùfẹ́ wọn tí wọn ò mọ nǹkan tó ṣẹlẹ̀ tán ọ̀ sí ń bẹ̀, tán bá ríru fọ́nrán yẹn, àwọn náà máa sọ̀rọ̀ àlùfàǹṣá káàkiri pé gómìnà ó fẹ́ yẹ̀yẹ́ Ọọ̀ni, tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Èmi ìbá kàn wò pé ẹnikẹ́ni tó bá ti láǹfààní pé à ń gbóhùn sáfẹ́fẹ́ kí ó ṣọṣe nǹkan tó máa gbé jáde sí àwọn aráàlú. Torí àwa tá a láǹfààní láti wò pé a wo nǹkan lẹ́ẹ̀kínní, a tún wá ní ká tún wò lẹ́ẹ̀kejì, ká tún wò lẹ́ẹ̀kẹta, kò ń ṣe gbogbo wa la láǹfààní ẹ̀. Ẹlòmíì fídíò àkọ́kọ́ yẹn nìkan lórí, tó dẹ̀ jẹ́ pé ìyẹn ló máa sọ kiri, ìyẹn ló máa fi hùwà, tàbí tó tún máa pín kiri. ká tún máa pín kiri. Wọ́n ń pín kiri náà ló ṣe lọ káàkiri tó yẹn. Lóòótọ́ wọ́n máa jẹ́ kó yé wa pé tí irọ́ bá lọ lógún ọdún, òòjọ́ báyìí lóòótọ́ máa bá. Ṣùgbọ́n láàárín 20 ọdún yẹn, kí òótọ́ ọ̀rọ̀ tó bá, ó ṣeé ṣe kí nǹkan tó dáa ti bàjẹ́ látàrí pé èèyàn kan wò lọ́wọ́ ara tiẹ̀ pé jẹ́ kí n pín irọ́ jáde, jẹ́ kí n gbé fídíò tí ò rí bẹ́ẹ̀, jẹ́ kí n gbé jáde. Èmi wò pé lálákọ̀ọ́kọ́ kí gbogbo ẹni tó bá láǹfààní láti máa gbóhùn sáfẹ́fẹ́ àbí gbé nǹkan bẹ́ẹ̀ yẹn sáfẹ́fẹ́ kọ́kọ́ kóra wọn níjàánu, torí kí la fẹ́ gbà nínú ká dá wàhálà lẹ̀. Èkejì wá ni pé ó dàbí ẹni pé ó ti ń tásìkò tíjọba náà máa wò pé àwọn fẹ́ dá sí. Nígbà kan wà wọ́n gbègbèsẹ̀ pé àwọn fẹ́ mójútó ọ̀rọ̀ à ń gbóhùn sáfẹ́fẹ́, à ń gbé àwòrán sáfẹ́fẹ́ káàkiri yìí, tó dẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà náà sọ pé ṣé ẹ fẹ́ fọwọ́ bo àwọn èèyàn lẹ́nu kán má sọ̀rọ̀. Ṣùgbọ́n lójú ìwòye tèmi, ní káwọn èèyàn má sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹni tó bá ti bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ́kúsọ tó ń gbègbékùgbé, èmi wò pé ó ti tó àsìkò kí ìjọba kan dá sí, kan dẹ̀ fi ṣẹ̀ríà tó tọ́, kan jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kó bá pàdé. Torí àwọn nǹkan míì wà tá a ti gbé jáde sẹ́yìn tó jẹ́ pé òun ló ń dájà sílẹ̀, ló ń dá wàhálà sílẹ̀. A ti rí ibi tí àwọn kan ti ṣe fọ́nrán tó jẹ́ pé irọ́ ló wà ńbẹ̀, tán sọ pé àwọn ẹ̀yà kan wọ́n bẹ́yà kan jà, tó dẹ̀ di pé níbì kan táwọn kan ti rí náà ti wò pé èèyàn mi ni wọ́n ń ṣá ládàá yìí, tóun náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bọ́ sí gbòòrò, tó bẹ̀rẹ̀ sí ní ṣá àwọn ẹ̀yà míì, tó bẹ̀rẹ̀ sí ní dá wàhálà lẹ̀. Wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fà á, ó ní fọ́nrán báyìí ni mo rí, tó dẹ̀ wá jẹ́ pé irú fọ́nrán bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀, irọ́ ló pọ̀ ńbẹ̀. Èmi wò pé ìjọba náà ò lè káwọ́ léyà kán máa wòran pé kóníkálùkù máa ṣe nǹkan tó wù. Torí tí wàhálà ẹ̀ bá dé tán, gbogbo wa náà la tún máa pe ariwo pé ìjọba ẹ bá wa dá sí o. Ká má dúró dìgbà tí wàhálà bá ṣẹlẹ̀ ká tó sọ pé kíjọba dá sí. Ó dà, àwọn èèyàn kan ní
amúkùn wọn ní ẹrù ẹ̀ wọ́ olókè náà ń wò wọn wò sàlẹ̀ pípé láyé àtijọ́ nígbà ìwáṣẹ̀ àwọn ọba aládé wọn ò kí ń lọ sóde ayẹyẹ bíi tòde òní wọn ní ẹni tó bá sì sọ àgbàdo mọ́fùrọ̀ ni òun ló da láwàdà adìẹ pé kò yẹ kírú àwọn ọba aládé báyìí kí wọ́n máa lọ pé ohun tó fà á tí ń wojú wọn fi ń rirú àwọn nǹkan báyìí rèé ṣe gbà bẹ́ẹ̀. ẹ ṣe rí mo gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n máa fẹ́ kẹ́ mọ̀ pé ajá àwòyí ló mọ ewúro òwòyí lé nígbà kan wà tó jẹ́ pé tán bá máa yan ọba aládé kò ń ṣe ìjọba tó wà ń ta ló máa sọ pé ẹni báyìí ló máa jọba lálàkọ́kọ́ àwọn ìdílé tó ń jọba wà nígbà táwọn ìdílé yẹn bá mọ́mọ oyè sílẹ̀ ó ní ipa tí ìṣẹ̀ṣe máa kó wọ́n máa sọ pé ifá ló máa mọ́mọ oyè nínú àwọn ọmọ oyè tí àwọn mọ̀lẹ́bí múlẹ̀ tó dẹ̀ jẹ́ pé wọ́n á dífá oríṣiríṣi wọ́n á ṣètò oríṣiríṣi kán tó lè sọ pé ẹni báyìí ló máa jọba ṣùgbọ́n nísìnyí báyìí ifá wo ló mú àwọn èèyàn sílẹ̀ gẹ́gẹ́ bí ọba nísìnyí báyìí tí o ò bá wá láti ìdílé ọba ìyẹn ò sọ pé o ò lè jọba mọ́ ẹni tó bá ti mọwọ́ wẹ̀ yóò bá gbà jẹun ni. á bá gbà jẹun náà fi ń jọba ń sìn ẹ wá wò ó pé ẹni tí ó wá jẹ́ pé ọ̀nà yẹn ló tọ̀ tó fi di ọba ṣé ẹ máa sọ pé kíjọba yẹn tó fi sórí àléfà kó máa ṣe nǹkan kó má lọ bẹ̀ lóòótọ́ láyé ìgbà kan ọba yìí jẹun ń ta ṣùgbọ́n nísìnyí ẹ máa ráwọn kódà àti ń ráwọn kábíyèsí tó ń jó tàkasúfè láàrin àwọn ọmọ gànfẹ́ kó dìde ọba máa fi orí adé àti ọrùn lẹ̀kẹ̀ kó máa fi jó tàkasúfè kó máa bá obìnrin bíi mẹ́rin márùn-ún jó kán máa sọ pé gbogbo irú nǹkan báyìí ni ò sí láyé ìgbà kan. ṣé ẹ mọ̀ wò pé ọba náà ló gbà ni. òun náà mo sọ pé ìgbà yìí ó yàtọ̀ sí ìgbà kan ayé ti yí padà ṣùgbọ́n àwa ní sọ pé toráyé dayé ọ̀làjú ká wá máa fojú egbò tẹlẹ̀ ibi àgbàlá ń bá gbà ẹni tó bá ti jẹ ọba ó yẹ kí àwọn nǹkan kan wà kó mọ̀ pé òun ò tún gbúdọ̀ ṣe mọ́ àbí òun ò gbúdọ̀ ṣe mọ́ ní gbangba ó ní ọ̀pọ̀lọpọ̀ èmi náà nígbà tí mo ti rí àwọn fọ́nrán kan tó jẹ́ pé àwọn ọba gan ó dàbí ẹni pé àwọn fúnra wọn ò pọ́nra wọn lé débi pé olóṣèlú máa pọ́n wọn lé láìpẹ́ láìjìnà láṣàrí ibi tí. Àṣàní and Àdùkẹ́ Foundation ní ìbáṣe pẹ̀lú ATJ Textiles gbé nǹkan àrò ọ̀tọ̀ kalẹ̀ kàṣàgbùà ètò ọlọ́jọ́ méjì fún National Àdìrẹ́ Festival àkọ́kọ́ irú ẹ̀ tí wọn yóò ti fààyè gba ìṣàfihàn ẹ̀bùn onírúurú tí o bá ní kí èyí lè ṣàgbélárugẹ àwọn ohun àjogúnbá wa àti ìmúdúró rẹ̀. First National Àdìrẹ́ Festival àkọ́kọ́ irú ẹ̀ our heritage our sustainability yóò wáyé ní Friday 15th àti Saturday 16th December 2023 ní banquet hall June 12 cultural center Kútọ̀ Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn aago 10 òwúrọ̀ 10 a.m. ní ètò yóò bẹ̀rẹ̀ fún ọjọ́ méjèèjì má gbàgbé o láti wá forúkọ sílẹ̀ ṣáájú ọjọ́ tí ètò yóò bẹ̀rẹ̀ láti lè kópa pé 0803-472-0409 tàbí 0703-897-7028 orí ọ̀fẹ́ ìṣàfihàn ẹ̀bùn ẹni rèé o má jẹ́ kó ré kọjá rẹ ẹ̀wẹ̀ ẹ tún lè ṣàtìlẹ́yìn fún ètò náà First National Àdìrẹ́ Festival ẹ jẹ́ ká kọ́wọ́ tì our heritage our sustainability àjogúnbá wa àti ìmúdúró rẹ̀. láìpẹ́ láìjìnà láṣàrí ibi tí ààrẹ ńgbà kan tó ń sọ fún odindi àwọn kábíyèsí pé ẹ dìde ó ń pèsè fún wọn. bí ẹni pèsè fún sójà ẹ dìde ẹ jókòó. lẹ́yìn ìgbà yẹn náà la tún ti rí gómìnà kan tó sọ pé nǹkan tó ń ṣe fún yín yìí ṣé nílùú òyìnbó ṣe náà máa dìde tán máa pàtẹ́wọ́ tí àwọn ọba aláyé níbẹ̀ dẹ̀ dìde tán bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ fún gómìnà gbogbo irú nǹkan báyìí àwọn ọba ní bí ayé àwọn Awólọ́wọ̀ yẹn àwọn ológun tó tiẹ̀ tún jáwọn ológun gan wọ́n máa ń lọ sí ààfin lọ kí àwọn ọba ni ṣùgbọ́n sìn alága ìbílẹ̀ tó bá jókòó sọ́fíìsì ẹ̀ tó bá ní kí àwọn ọmọọṣẹ́ nǹkan ẹ lọ sáàfin lágbájá ẹ lọ pé lágbájá wá pé mo fẹ́ rí torí pé ibẹ̀ ni kábíyèsí dẹ̀ ti ń gbowó oṣù tán bá sọ pé kábíyèsí ò gbúdọ̀ jáde tí alága ìbílẹ̀ bá sọ pé òun ò fọwọ́ sí pé kí kábíyèsí jáde kábíyèsí ò gbúdọ̀ jáde ni bí bẹ́ẹ̀ kọ́ wọ́n á rọ̀ lóyè. ṣé wàá yẹ kó máa bá báyìí lọ. ẹ má jẹ́ ká lọ rò pé bóyá
ìgbà máa padà sí bó ṣe rí ńgbà kan o, kò lè padà mọ́ àfi tá a bá fẹ́ tanra wa la máa sọ pé ó máa padà sí bó ṣe rí ńgbà kan. Ó kàn jẹ́ pé bó ṣe ń lọ yìí bóyá tí ìwé òfin ilẹ̀ wa tán bá tún ṣe, tán wá yọ àwọn ọba kúrò lábẹ́ olóṣèlú, tán jẹ́ kán dá wà gẹ́gẹ́ bí bóyá bí ilé ìgbìmọ̀ aṣòfin bọ́n ṣe wà, gẹ́gẹ́ bí àwọn ti ètò ìdájọ́ bọ́n ṣe dá wà, kán wá sọ pé àwọn traditional rulers o, àwọn náà wọ́n dá wà, kò ń ṣe pé wọ́n wà lábẹ́ ẹnìkan. Ṣé mọ̀ pé olóyìnbó ó ní nǹkan tó lóyìnbó máa ń sọ pé ẹni ń sanwó èèyàn òun náà ló máa pàṣẹ bí ó ṣe rìn, ó lọ́gẹ̀. Bóyá tán bá sọ pé nínú ìwé òfin wa bá sọ pé nínú àpò owó àpapọ̀ ó ti níye báyìí tó ń lọ sọ́dọ̀ àwọn kábíyèsí, kò ń ṣe pé alága ìjọba àbílẹ̀ àbí gómìnà kan ló ṣẹ̀ṣẹ̀ máa sọ pé ó yá ẹgbàá ṣéǹjì báyìí. Bóyá ìyẹn á jẹ́ kí iyì kó padà díẹ̀ sára wọn, ṣùgbọ́n bí mo ṣe sọ pé bóyá ó máa rí bó ṣe rí láyé ìgbà kan mọ́, mi ò rò bẹ́ẹ̀. Ó dẹ̀ jẹ́ ká padà sínú ọ̀rọ̀ àwọn bloggers yìí tí wọ́n máa ń gbé ìròyìn òfegè káàkiri àti tí ó da àwùjọ rú. Kí ni àmọ̀ràn tẹ́ lè gba àwọn tó jẹ́ pé wọ́n sábà jẹ́ olólùfẹ́ wọn tí wọ́n máa ń fẹ́ wo àwọn nǹkan òfegè yẹn tí wọ́n sì máa bá wọn pín káàkiri, tó jẹ́ pé ibi tó bá jójú lówó gan wọn ò kí ń fẹ́ wò ó? Ṣé rí, kò ń ṣe pé wọn ò ń fẹ́ wo èyí tó jójú lówó. Màá fẹ́ kẹ́ ẹ mọ̀ pé bí Ọlọ́run ṣe dá àwa èèyàn ni. Ṣé rí àwọn ìròyìn tá à ń pè ní ìròyìn ẹlẹ́jẹ̀, ìròyìn tó dẹ́rù báwọn èèyàn, ìròyìn tó fariwo tí olóyìnbó ń pè ní controversial news, ó máa pèrò ju ìròyìn tí ò wà controversial lọ. Àwọn bloggers tá a dẹ̀ ń sọ yìí, àwọn náà ń tajà wọn náà ni, ṣùgbọ́n kò ní í dá káwọn èèyàn tajà yẹ̀pẹ̀ kán retí pé àwọn ò ní rówó òkúta gbà. Ẹni tó bá ti ń gbé àwọn ìròyìn tí ṣe rí, ìròyìn lè wà controversial ṣùgbọ́n kó má jẹ́ irọ́. Ẹni tó bá ń gbé ìròyìn tó wà controversial, ẹ jẹ́ ká filẹ̀, ó ń ṣiṣẹ́. Ṣùgbọ́n tó bá ti bẹ̀rẹ̀ sí ní mú irọ́ dání, ó yẹ kí ìjọba dá sí i. Lóòótọ́ ó gbéròyìn jáde, ó yá wá fi hàn wá ibi tó ti jẹ́ òótọ́ tí ìròyìn tó gbé jáde tó ti jẹ́ òótọ́. Kí làwọn ẹ̀rí tó fẹ́ fi tì lẹ́yìn pé òótọ́ ni nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀ yìí? Tí ò bá ti lè rí mú jáde, kán gbégi lẹ́yìn ọrùn irú ẹni bẹ́ẹ̀, kán dá sẹ̀ríà fún. Ṣé wá rí àwa tá a jẹ́ olólùfẹ́ wọn náà tá à ń wò ó, tí mo bá wò ó tí mi ò pín káàkiri, lábẹ́ òfin mi ò ṣẹ̀ o. Ṣùgbọ́n tí mo bá wò ó tí mo bẹ̀rẹ̀ sí ní pín káàkiri, lábẹ́ òfin èmi náà ní ìjìyà. Àmọ̀ràn tí mo máa gba àwọn olólùfẹ́ ni pé tẹ́ ẹ bá ti wò ó, ẹ ti sì kọ́kọ́ ṣe sùúrù pé kẹ́ ẹ rò wò pé ṣé kinní yìí lè jó òótọ́. Kẹ́ ẹ wá fi àsìkò díẹ̀ sílẹ̀ láti wò pé kí blogger méjì mẹ́ta mẹ́rin míì gbé láti kọ̀nfàmù pé ṣé lóòótọ́ ni àbírọ́ ni. Àbí tẹ́ ẹ bá láwọn tẹ́ ẹ lè pè, bóyá kí wọ́n sọ pé ní Kaduna o nǹkan kan ṣẹlẹ̀ o, fọ́nrán ẹ̀rẹ́ o, bóyá mo wá láyé èèyàn méjì mẹ́ta ní Kaduna tí mo lè pè, kí n wá pè wọ́n lórí fóònù pé mo máa gbọ́ pé nǹkan báyìí ṣẹlẹ̀, lóòótọ́ ni o, bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀. Mo lè pín yẹn torí mo ti ní evidence pé lóòótọ́ ni kìíní ìṣẹ̀lẹ̀. Ṣùgbọ́n pé mi rí, mo kàn rí pé wọ́n náà ń jáde kan, kí n dẹ̀ sáré bẹ̀rẹ̀ sí ní pín kiri kó wá jẹ́ pé irọ́ ni. Tí ìjọba bá ṣetán láti tọpinpin ẹ̀ pé wọ́n fẹ́ mú àwọn tó wà nídìí ẹ̀, ẹni tó bá wọn pín kiri yẹn náà, òun náà níjìyà lábẹ́ òfin. So àwa tá à ń wò náà, àwa tá à ń bá wọn pín kiri náà, káwa náà kọ́kọ́ ṣe sùúrù pé ṣé kinní ṣóòótọ́ ni, ká wá bá a ṣe máa find out láti confirm pé kinní òótọ́ ni ká tó bẹ̀rẹ̀ sí ní bá wọn pín kiri. Ó dáa, látara àgbésẹ̀ pé kí wọ́n lè gerú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́wọ́, ṣé kò ní padà ṣokùnfà pé kí ìdíwọ́ kó bẹ̀rẹ̀ sí bá àwọn tó jẹ́ ojúlówó náà? Nítorí pé àgbà ló pòwe tí wọ́n ní ọ̀bùnríkù ọkọ ti ràn mọ́, tó ní látọjọ́ tọkọ ń ti kú òun ò wẹ̀, ẹ dákun ṣó ń wẹ̀ kọkọ ẹ̀ tó kú. Ṣé kò ní jẹ́ eléyìí tá ń pè ní ṣé avenue àbí chance fún ìjọba láti wá kúkú pa àwọn èèyàn lẹ́nu mọ́ pátápátá?
ṣe rí tí bí mo ṣe sọ tíjọba bá sọ pé wọ́n fẹ́ dá sẹ̀ríà fún yàn kò ń ṣe sẹ̀ríà ló máa ṣáájú o tán bá ti mú ẹni yẹn pé o gbé nǹkan tí ò yẹ kó o gbé síta wọ́n á wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni àwọn ẹ̀rí tó o ní láti fi sọ pé lóòótọ́ ni kinní rí bẹ́ẹ̀ tẹ́niyàn ò bá ti rí ẹ̀rí mú jáde ni òfin gbé ṣùgbọ́n nígbà tán bá béèrè lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ mẹ́rìí jáde lọ́tún lósì pé lóòótọ́ ni kinní ìṣẹ̀lẹ̀ lóòótọ́ ẹ wo eléyìí ẹ wo bíbáyìí ibi báyìí ni mo ti rí fọ́nrán yẹn ibi báyìí ni mo ti rí fọ́nrán yẹn tán dẹ̀ rí pé lóòótọ́ ni irú ẹni bẹ́ẹ̀ ò ní jìyà lábẹ́ òfin. So àwọn tó jẹ́ pé sincere bloggers ni wọ́n tó dẹ̀ jẹ́ pé wọn kì í ṣe àṣemáṣe àwọn náà kán tó lè gbé nǹkan kan jáde àwọn náà á ti ṣe nǹkan tó lóyìnbó pè ní due diligence tiwọn torí wọ́n mọ̀ pé tí kinní tó bá di wàhálà orí àwọn ló ń bọ̀. So ẹni tí ò bá dẹ̀ fẹ́ lu òfin ìjọba á ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe. So àwọn tó jẹ́ pé wọn kì í gbé ìròyìn òfegè kò ń ṣe èní ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí wọn fi ń gbé ìròyìn òfegè ìròyìn òfegè tá à ń sọ yìí náà ó ń wá sọ́dọ̀ tiwọn náà wọn ò gbé jáde ni kí ni ìdí tán dẹ̀ fi gbé jáde ni pé wọ́n mọ̀ pé kíní òfegè ni kọ́dẹ̀ tó lè mọ̀ pé òfegè ni ó láwọn ìgbésẹ̀ táwọn náà máa gbé nígbà tán bá dẹ̀ tí wá rí i pé ìròyìn ẹlẹ́jẹ̀rẹ̀ ìròyìn irọ́ leléyìí wọn ò ní gbé jáde kí ni ìdí tán fi ní gbé jáde ni pé wọ́n mọ̀ pé tó bá di wàhálà àwọn náà máa fara kó nínú ìjìyà yẹn àwọn yẹn wọn ò ní wàhálà pẹ̀lú ìjọba o. ẹ ṣeun alàgbà Àbáyọ̀mí Babalọ́lá ó yá ẹ bá wa fún àwọn èèyàn ní ọ̀rọ̀ àmọ̀ràn kó tó di pé a máa yọ̀ǹda yín. ṣe rí òun náà láti sọ tẹ́lẹ̀ yẹn pé ní àwọn ẹgbẹ́ kan wà tán pè ní Rotary Club ó láwọn nǹkan tán máa ń sọ tán máa béèrè pé kíní yìí ìwọ fúnra rẹ kó o tó gbégbèsè lórí ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ ara ẹ pé ṣé lóòótọ́ ni kíní yìí kọ́kọ́ fi rora ẹ wò pé ṣé ó tọ̀nà tá a bá wò ó ká tó sọ pé à ń bá wọn pín ẹ jẹ́ káwa náà kọ́kọ́ wò pé ṣé kíní yìí ṣé lóòótọ́ ni ṣó tọ̀nà ká tọpinpin lórí ẹ̀ káwa náà tó àwa tá a bá dẹ̀ rí tá a bá rí gan pé òótọ́ ọ̀rọ̀ ni ṣe rí àwọn òótọ́ ọ̀rọ̀ kan wà tó tún jẹ́ pé kò ń ṣe gbogbo aṣọ là á sá lóòrùn tó jẹ́ pé kò yẹ ká máa gbé jáde pátápátá ẹ̀ ká bá àwọn agbófinró ká fi hàn wọ́n pé mo máa rí nǹkan báyìí torí àwọn nǹkan kan wà tá à ń gbé jáde tó jẹ́ pé ó ń ran àwọn ẹni ibi lọ́wọ́ ni tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ gbogbo wa náà ẹ jẹ́ ká kóra wa níjàánu kò ń ṣe dandan kó jẹ́ pé ìròyìn kan jáde wọ́n máa sọ pé èmi mo gbọ́dọ̀ kọ́kọ́ gbé jáde fáráyé kí mo fẹ́ gbà ń bẹ̀ ẹ jẹ́ ká ṣọ́ra ká dẹ̀ kóra wa níjàánu. tọ ẹ ṣeun Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi ẹ ṣeun alàgbà Àbáyọ̀mí Babalọ́lá tí wọ́n jẹ́ lámèyító àwùjọ ẹ̀yin èèyàn wa gbogbo ẹ kọ́mẹ̀ntì comment section yẹn ẹ jẹ́ ká mèrò tiyín náà lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ sì share fáwọn ẹlòmíì lóní Bembeyeke. ó ṣe pàtàkì ká mọ rírì ohun tí a ní. tẹ́nitẹ́ni tàkísà ń tà tàn. Àṣàní and Àdùkẹ́ Foundation ní ìbáṣe pẹ̀lú ATJ Textiles gbé ètò ọlọ́jọ́ méjì kalẹ̀ fún National Àdìrẹ́ Festival àkọ́kọ́ irú ẹ̀ tí àkórí rẹ̀ ń jẹ́ a heritage a sustainability tó wà fún ìgbélárugẹ àti ìṣàfihàn ohun ṣíṣe iyebíye aláìlẹ́gbẹ́ nínú aṣọ àdìrẹ́ wa. National Àdìrẹ́ Festival àkọ́kọ́ irú ẹ̀ ní ìpínlẹ̀ Ògùn yóò mú dàgbàsókè bá ètò aṣọ àtàwọn ohun àjogúnbá wa ní Nàìjíríà àti jákèjádò àgbáyé. Friday 15 àti Saturday 16 December 2023 ni yóò wáyé ní Banquet Hall June 12 Cultural Center Kútọ̀ Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn láago 10 òwúrọ̀ 10 a.m. daily. Bàbá ọjọ́ náà ni Olówù ti Òwu Kingdom His Royal Majesty Ọba Professor Saka Adélọlá Àdìsá Mátẹ̀mílọ́lá. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè 0803-472-0409 tàbí 0703-897-7028. First National Àdìrẹ́ Festival wọlé dépò ẹ jẹ́ ká kọ́wọ́ ti a heritage a sustainability. Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better
in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí. Ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe. Torí ẹyẹ bí ọ̀gìn ò sí, kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Sọpọ̀ jùlọ Bembeyeke TV, lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì ìlóyìn ládùn jù, Daniel Saga ló mú mi láàyè, òun ni ẹ máa wò.